Mrs. Olasunbo Amake, the pretty nurse of the universe. Ìyá àbíyè, ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ọlọ́jọ́ ìbí àkìyẹ rọra máa gbẹ̀ṣẹ̀. Mọ́rí abá ẹ̀kan lọ́dún ní ọjọ́ ìbí èèyàn máa ń wáyé. Tọ́dún ìtúngbà ẹ̀ láyé tó dùn kó mọ́ pẹ́ wá. Ọmọ jíire ló pòólé, àfẹ̀bòjó jíire nísàárẹ̀. Ọlọ́jọ́ ìbí tòní ti jíire àbùṣe ti bùṣe. Mrs. Olasunbo Amake, ìyá àbíyè, òyìnbó alábẹ́rẹ́. Bẹ́ẹ̀ ṣe lé lọ́dún lónìí ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí 18 September. Àwọn olólùfẹ́ yín Àjọkẹ́ Kudirat pẹ̀lú Zainab Àpèkẹ́ ń kí i kú ewu orí kádùn. Wọ́n wí pé happy birthday to you ma, long life and prosperity. Celebrant, we wish you happy birthday. Ọlọ́jọ́ ìbí, wà á rọwọ́ pawú, wà á fẹ́rí kíjó bí. Ìyá àbíyè tíátíá Mrs. Olasunbo Amake, ẹ dára níwà tẹwà, olóríire nìyí, ẹ tún wá nínú re. Ẹ ò ní fọdún eléyìí dágbére, kẹ ẹ pẹ́ bí mo pẹ́ ṣe é pẹ́, kẹ dàgbà bí ara òwúrọ̀. Ẹ̀yin ni màmá Ṣẹ́gun, màmá Basit, màmá Táyé Kẹ́hìndé, màmá Fìyìnfolúwa. Ẹ ò ní tanná o sàárè ọmọ, orí olórí ò ní kéré iṣẹ́ yín ò dẹ̀ ní dìṣẹ́ láéláé. Igúnnugún kì í kúléwe, kẹ dàgbà kẹ darúgbó pẹ̀lú àlàáfíà ara. Ìgbádùn tẹ bá lò, ọdún kan ló máa jẹ́ o, àmì Èdùmàrè. Màmá wa ọlọ́jọ́ ìbí, n ò ní torí páyé dayé òyìnbó, kí n má kì í lórí kìlú abínibí yín ti ṣe Abẹ́òkúta. ẹ jájọ délé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ erin jogún ọlá àrídé ògbólójú ogun ara ké májò jólọ́fà àgòdìdí ẹni ọmọ àjọgbẹ̀rú májọgbẹ̀ ẹ̀kọ́ tó rẹ́rú ní sinmi ẹ̀kọ́ kì í sí níyàn ẹ̀yin lọ́mọ agbójó lọ́wọ́ ogun orúlà ṣèkà ẹni ṣe lọ́sàn-án nílé ìfarare lọ ẹgbàmọ̀lísàbí agbóngbò àkàlà ọ̀sán là á ṣòro tọ́ ọmọ ẹja tó ń gbénú ibú ṣòro ọmọ àtẹniwíjọ kínú rẹ̀ ó máa gbọ́n lẹ́rẹ̀rẹ̀rẹ̀ ẹ̀gbá ọmọ àṣẹ tí mú kíkan ọmọ yúnmúyúnmú lóró ń ké ọmọ aláké nìyẹn ọmọ agbójó lọ́wọ́ ogun abatabutu ọlọ́rọ̀ ọmọ ajífọwọ́ lè tó bọ́nú ẹgbàgbálẹ̀ ẹgbà gbogbo ìgbàkúgbà lẹ́jọ́ ẹgbà ń jáde ọmọ aláké fọlájagun ẹgbà fọlájà ó fètè jà ẹgbà onígbẹ̀dù àlùlà ẹgbà onígbẹ̀dù àlùlò lọ ogun wọn tẹ̀ ló lé wọn kúrò lórílẹ̀ òkú àdágbà ni wọ́n ń sùn níbẹ̀ ló fi mọ́ ara òkú àdágbà ń bógun ló lé bàbá yín dábẹ́ olúmọ kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ olùpàyín la èèyàn ọmọ olúmọ kí wọ́n ṣe ní mẹ́ta tí wọn ò kì í ṣe lẹ́gbà aláké bó jẹ́ tómi sẹ́mísẹ́mí odò ogun bẹ lẹ́gbà aláké wọ́n ṣe ń gòkè arafalẹ̀ yín gòkè olúmọ. Mrs. Olasunbo Amake, ìyá àbíyè, ẹ kú ayẹyẹ orí kádùn, àṣeyí sàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Àjọkẹ́ Kudirat àti Zainab Àpèkẹ́ ló ń kí yín fún tọjọ́ ìbí.